yóò ajá tí wọ́n kíra wa kú dédé àkókò yìí níbikíbi tí ẹ bá ti láǹfààní láti máa wò mí láti máa gbọ́ mi àkàndọ̀rọ̀ Awíkonko ló kọ́ tèmi Àjàó Àró ni mí Awíkonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí baba ńlá baba ọlọ́rọ̀ ó ṣe ẹ̀kẹ́ ni mi ò máa dó fọ́ tilé gbangban òtítà lé ni mi ò máa rẹrù mọ́ sọ mo kí gbogbo ọmọ kóòtù òjíire bí nílé lóko lọ́dọ̀ lẹ́yìn òde àánú ọlọ́run alààyè kò ní fi sílẹ̀ o ṣé àgbàgbé pé bí náà bá tán lásọ ẹ̀jẹ̀ kì í fi kán náà lẹ̀ ìgbọ̀nsẹ̀ tá à ń kó ìgbọ̀nsẹ̀ ọ̀rọ̀ tá à ń kó láti ìkó tán bẹ́ẹ̀ bá rí i pé lánàá òde yìí ni wọ́n fọba jẹ nílùú Ọ̀yọ́ baálé ilé ti di 15 bó la ṣe fẹ́ pín ta adìẹ odidi adìẹ kan kò tó baálé ilé 15 jẹ bàbá sáfẹ́ fọba lẹ́yìn èkìrí ẹran dandan ni kó tó méjì bó la ṣe wá gé adìẹ bó la adìẹ nǹkan ó ṣe tóbi tó tí ó fi tó wọn jẹ ìlú Ọ̀yọ́ Aláàfin Òjó pa Ṣẹ̀kẹ̀rẹ̀mọdé ọmọ Àtìbà wọ́n gba ìyípadà ọ̀tun lọ́jọ́ 13 oṣù keje ọdún 2026 níbi tọ́jà wípé a ní kí wọ́n ṣe tó wọ́n láwọn ò lè ṣe tó tòótó kí wọ́n fi alága Ọ̀jà jẹ káwọn Ọ̀yọ́mèsì méjì tó fẹ́ dádé kí wọ́n dádé wọ́n rọrùn Ọ̀yọ́ àtọba wọn gba ilé ẹjọ́ lọ ilé ẹjọ́ ṣe nǹkan gómìnà Ṣèyí Mákindé ṣiṣẹ́ ọwọ́ tiẹ̀ torí wípé gómìnà aráàlú ni kì í ṣe gómìnà ọba kan ṣoṣo agbódò ni arúgbó ni asẹ́wẹ̀jẹ́ arọ́tìkọ̀ apòṣé amẹnu adìkúdúró agbalé ẹjọ́ lọ ẹni ọmọ ojú ìyàwó lọ́mọ pé ń bínú gómìnà Ṣèyí Mákindé òwojú ẹnì kankan òwojú ọmọ tí ń sunkún adabare ọ̀nà ni à ń kùngbẹ́ iná ń jó ẹyẹ oko ń bá tiẹ̀ lọ ni tẹ́ bá wà wò dáadáa ẹ rí i pé ọlọ́run ọba mi kẹ́ Ọ̀yọ́ débi pé wọn ò ní rí káwọn náà mọ̀ sọ kò sẹ́ni tá a fẹ́rù kàn tí ò ní bọmọ jẹ́ wọ́n ń bú yẹ wọ́n ń bú babẹ́ ọlọ́jọ́ kúrè ò tí ì pé ìyẹn túmọ̀ sí pé àwọn Ọ̀yọ́ náà gbárata lóòótọ́ ọmọ ọkọ ń bẹ ń bẹ ọmọ àlè ń bẹ ń bẹ kò sínú ìlú tí ò gbé sọmọ ọkọ tí ò sọmọ àlè káàkiri àgbáyé ni now àwọn kan ń bẹ ńlé láàrin ìgboro Ọ̀yọ́ kò wọ́n kí nǹkan dà bó ṣe dà yìí wọ́n fẹ́ kí gbogbo nǹkan lọ létòlétò wọ́n sì fẹ́ kí ẹ̀tọ́ kálukú tẹ̀ wọ́n lọ́wọ́ ṣùgbọ́n wọn ò lẹ́nu láti sọ̀rọ̀ wọn ò láǹfààní láti bọ́ sórí ìtàkùn ayélujára torí pé òye yé mi tí kan bá bọ́ sórí ìtàkùn ayélujára pẹ̀lú ògo Ọlọ́run Ọ̀yọ́ náà ni ó gbógun tì í tí wọ́n bá sì ti mọ̀ tí wọ́n mọ̀lé ẹ̀ wọ́n ó dún kòkò mọ́dọ́ba now wọ́n ti wá jọba 15 ọba ti pé 15 ìjọba sì ní àwọn mẹ́rẹ̀ẹ̀rìnlá táwọn fi jẹ lọ́jọ́ 13 oṣù keje ọdún 2026 wọn ò sí lábẹ́ àkóso ẹnì kankan wọ́n wà autonomous kí kálukú ó ṣe ààfin ẹ̀ bó bá ṣe wù ú kí kálukú ó ṣègbésí ayé ìlú ẹ̀ bó bá ṣe tẹ́ lọ́rùn well ṣe mọ̀ wípé
ẹ̀ ń bá bú ni là á bú, ẹ̀ ń bá kọjú ìjà sí ni là á kọjú ìjà sí, ẹ̀ ń bá gbòrò dìde sí ni là á pé kóró òkú mọ́ lórí. àparò Ọ̀yọ́ ọ̀wọ̀rùn sọlọ́dẹ tọpa tí ṣe Ṣèyí Mákindé, torí Ṣèyí Mákindé ló lófin ń ló sì lágbára gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀. àparò wọn wá ń wọrùn sáàrò tí ọmọ nǹkan kan. Ilé Ifẹ̀ wọn dojúkọ Ọ̀ọ̀ni ni wọ́n ń bú, Ọ̀ọ̀ni ni wọ́n ń sọ̀rọ̀ àlùfàǹsá sí. tẹ bá rí nǹkan tí mo fi wọlé, ẹ̀yin náà rí ní tarákùnrin ọ̀hún tó gbé bẹ̀. kí ni tarákùnrin ọ̀hún gbé bẹ̀? Ọ̀yọ́ Empire Diary. Only this guy called Ọ̀ọ̀ni is gbọ́dọ̀ pélé tó kù, ẹ̀yin náà ti rí. bàbá wa wò dáadáa, ìbá jẹ́ kémi àtẹ̀yìn ó béèrè lọ́wọ́ ara wa, sẹ́ni tó kọrú nǹkan bẹ́ẹ̀ sọmọ ọkọ ni. ẹ ti mọ̀ pé ọba wa tán, ẹ̀jẹ̀ ló ròpọ̀ mẹ́jẹ̀, ẹ̀jẹ̀ tó tún wá ròpọ̀ mẹ́jẹ̀ nǹkan náà yóò tún jẹ́ tọmọ àlè, torí pé ọmọ ọkọ yẹ kó mọ nǹkan tí ń kọ. àwa tá ń sọ̀rọ̀ yìí kò tí ì síbi tí mo ti pe Aláàfin Ọ̀yọ́ ló kọ kó kọ rí. ọ̀rọ̀ tèmi ni mo ń sọ, ìtàn ni mo sì ń sọ. bọ́rọ̀ bá sì kan ti ká ṣe yẹ̀yẹ́ màmá ṣe, ọlọ́pàá yìí sì mú ní sí i. òótọ́ ni pé yẹ̀yẹ́ á máa dùn yàn. ìgbà tá a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà mo sọ pé kò sí ìtàn tó máa fẹ́ fọ yín, kò sí ìtàn tó máa fẹ́ fọ Ọ̀yọ́. torí ká ní ìtàn kan bẹ tó fẹ́ fọ yín, ẹ ti mú jáde. eléyìí tẹ́ fi rìsọ́ọ̀tì sí ebú, ìpè, ọ̀rọ̀ àlùfàǹsá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ̀yin ló mú tàn jáde ni. now n ò fẹ́ kí àkàwé mi ó pọ̀ jù nǹkan tí mo fẹ́ sọ gan lọ. ẹ̀já wọnú ọ̀rọ̀, ṣùgbọ́n kò sí bá ṣe wọnú ọ̀rọ̀ náà tá à ní kọ́kọ́ sọ àwọn nǹkan kan síwájú. kí làwọn nǹkan tá a sọ? àwọn tọ́tọ̀ yọ wáyé náà ni tí mo ní kí n kọ́kọ́ fojú yín tó kó tó di pé wọ́n sọ̀rọ̀ tèmi. kẹmọ́ a pé arákùnrin Awíkonko yìí tiẹ̀ pọ̀ jù, àṣejù rẹ̀ sì pọ̀ jù. ẹ̀já wò ó. now eléyìí ní this is just dislike. This is just dislike for anything Yoruba achievement or what? Nupe only conquered Oyo when Oyo was a growing kingdom. After the reconquest, Oyo conquered and subjugated neighboring kingdoms, even the famous Dahomey, Mai, Ketu, bóyá Mali dẹ̀ wọ́n fẹ́ kọ́, Mai, Ketu, Sabe, Kuida, and etc. were Oyo vassals. Oyo also founded many colonies. We don't need a Robin Law to know Oyo had an empire. It was ingrained in our proverbs, oral history of old Oyo's might. The explorers, traders, and missionaries wrote about the fame of Oyo. Neighboring kingdoms remember the strength of Oyo. So, sir, you just sat down in your bedroom and concluded history is not fantasy and concocting what is not together. Èmi rò pé ní Yorùbá sọ wípé ọlọ́gbọ́n ní fi tẹlòmíì kọ́gbọ́n. Àwọn náà wọ́n wá lọ tí wọ́n bọ̀ tán ní gbòǹgbò ọ̀nà kan kò yẹ kó dání lépo nù lẹ́ẹ̀mejì tàbí kó fọ́ni lépo lẹ́ẹ̀mejì. Wọ́n ní ntọ́ bá ṣe ni lẹ́ẹ̀kan kò gbọ́dọ̀ tún ṣe ni lẹ́ẹ̀kejì. Èmi rò pé Ọ̀yọ́ làwọn èèyàn wọ̀nyí lóòótọ́. Mo rò pé Yorùbá làwọn èèyàn wọ̀nyí lóòótọ́. Torí tí wọ́n bá jẹ́ Yorùbá, òye ọ̀rọ̀ ó yé wọn, òye èdè ó yé wọn,
òye ìṣẹ̀lẹ̀ òye wọn gbogbo ìmọ́lẹ̀ nǹkan tàn sí wọn but unfortunately wọ́n ń forúkọ jẹ́ Ọ̀yọ́ ni wọn ò fi wá jọ Ọ̀yọ́ gangan. Now gbòǹgbò ọ̀nà kan ẹni ń gbé wọn ṣubú nígbàgbà n tí wọ́n ń sọ tí ń fàbínú àwọn èèyàn náà ni wọ́n sì tún sọ lójoojúmọ́ wọn ò rí nǹkan tó tún sọ. Ọ̀yọ́ Legacies náà ló gbélé jáde ẹ sáré okọ rẹ̀ ń bẹ̀ gàràgbà gàdàgbà kéèyàn sọ wípé ńgbà tí Nupe tí Ọ̀yọ́ tí Nupe kọ́ńkà Ọ̀yọ́ ńgbà tọ́yọ́ ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ ni Ọ̀yọ́ sì ti padà ṣẹ́gun Nupe awọ kò sí nǹkan tó kàn wá pẹ̀lú eléyìí o mọ̀ àti sọ eléyìí sẹ́yìn àti kò lórí ẹ̀ n tá à ń sọ ni pé ẹ̀yin Nupe gangan náà lẹ wà lọ́yọ̀ọ́ kò sí full blood ọ̀ràn míyàn lọ́yọ̀ọ́ mọ́ Nupe tẹ ṣẹ́gun tán ṣẹ́gun yín náà lẹ́jọ́ rò pọ̀ mọ́ra yín n ló produce ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ń bẹ lọ́yọ̀ọ́ lónìí àti Bàrùbá àti Bọ̀gú so kò sọ̀rọ̀ ń bí eléyìí o now ẹjá tún wò mí nínú tí wọ́n sọ eléyìí ó ní only the stool of Aláàfin Ọ̀yọ́ can dare to challenge Oníwá Òǹwá Ọ̀ọ̀ni why not Ọ̀ràngún Aláké Àwùjalẹ̀ Ìjẹ̀bú why not king of your village of yours village. In traditional authority the hierarchy is understood as follows. Owan of Ufe holds the highest position regarded as the spiritual head of the Yoruba people. Ufe was believed to be cradle of the Yoruba race, thus granting the highest cultural and spiritual authority. Aláàfin of Ọ̀yọ́ 2. Aláàfin of Ọ̀yọ́ ranks second due to historical influence and prestige as the most politically powerful Yoruba king during the Ọ̀yọ́ Empire. 3. The Ọba of Benin operates within a separate system as the ruler of Benin Kingdom in Edo State and owes significant respect for historical power and influence. Simple ranking based on Yoruba traditional hierarchy. Ọọ̀ni of Ife highest. Aláàfin of Ọ̀yọ́, Ọba of Benin outside Yoruba ranking but powerful within his kingdom. Some may argue that the Ọọ̀ni of Ife is not superior to the Aláàfin of Ọ̀yọ́ as each holds different types of authority. It is essential to recognize the historical context and the distinct nature of their roles. Ọmọ tó kọ aṣíwájú ọmọ Yorùbá ló pé ṣùgbọ́n ọmọ Ọ̀yọ́ ni. Tí èèyàn bá wò dáadáa kọ́kọ́rọ́ orí tí ẹ ti sọnù tipẹ́tipẹ́ ọgbọ́n ilébele kò ní làákàyè ilébele kò sí lórí ní tí wọ́n ń pè ní ọmọlúàbí kò sí lára ẹ̀. Ìyẹn túmọ̀ sí wípé òye ilé ayé òye wọn torí pé ojú wọn ò là ojú wọn ìbá là wọn máa jà sí empire of medieval era ojú wọn ò là wọn ò jáde kúrò lọ́yọ̀ọ́ abímọ ń sàlẹ̀ Ọ̀yọ́ dàgbà ságún gbogbo abímọ ń sokùn ó dàgbà sí bọ́là abímọ lówó dé ó dàgbà sí jàbàtà bó ìrírí kí wàá lẹ sọ pé kó ní òye kí lẹ sọ pé kó wà lórí ẹ̀. Now wọ́n ní ipò Aláàfin nìkan là ń bá wọn pín ẹjá wa béèrè lọ wọn báyìí ń pé sáwọn ò sí láyé ṣé wọn ò sí láàyè nígbà tí Ọọ̀ni dé ogún ọba ládé gómìnà kọ́ ló bá dé o kọ́ ló dé o Ọọ̀ni fúnra alára ẹ̀ His Imperial Majesty ọba Adéyẹyẹ ní ìtàn Ògúnwùsì Ọọ̀ni Àdìmúlà
ó dé ogún ọba ládé ntọ́sẹ̀lẹ̀ lọ́yọ̀ọ́ táwọn ń gbà kankankan tí wọ́n ń gbà bí ẹni gbàgbọ́ ọtí táwọn ń kanra tí wọ́n ń lọ ilé ẹjọ́ fún pẹ̀lẹ́kùtù pẹ̀lú sùúrù lọ ní fi yanjú ẹ̀. now ẹ gbọ́ Oni crowns 20 new obas in Ile-Ife calls for unity among monarchs. Ọba fúnra lára ẹ̀ ní ń pè fún ìrẹ́pọ̀ àti àlàáfíà láàrin àwọn ọba tó fi jẹ́. Gómìnà kankan fọ́ọ̀sì ẹ̀ ẹ̀yin ò lè gbarú ẹ̀ ni gómìnà ṣe fọ́ọ̀sì ẹ̀ lé lórí. tẹ́ẹ̀tún lẹ̀ ń gbalẹ̀ ẹjọ́ lọ. àìlájú ọ̀jẹ́ kó yọ ọ́ là sí nínú pé prestige ló máa mú bá Ọ̀yọ́ bọ́ba ṣe wà ń bẹ̀ torí ipò Aláàfin ò yàtọ̀ ipò Aláàfin ò yí padà agbára Aláàfin ò dínkù. ntọ́ dínkù nínú agbára Aláàfin ni pé àwọn ọba tó jẹ yìí wọn ò lè forí balẹ̀ f'Aláàfin mọ́. wọ́n mọ̀ fún Aláàfin ní ọ̀wọ̀ gẹ́gẹ́ bí Aláàfin ṣùgbọ́n wọn ò lè dọ̀bálẹ̀ f'Aláàfin mọ́. àwọn náà ti di ọba fáwọn èèyàn tiwọn lágboolé tiwọn wọ́n ti ní kíndọ̀mù tiwọn. wọ́n béèrè lọ́wọ́ kan nù wọn wọ́n láwọn ti wà lórí ọ̀rọ̀ yìí láti 1950 something ló ti wú àwọn. kí ló máa ń fà á òní wípé Ọ̀yọ́ àtìbà tá à ń pariwo gbogbo wọn kọ́ lọ́mọ Ọ̀yọ́ o ṣé gbàgbé pé refugee camp ní Àgọ́dà ńgbà tí wọ́n ń pa àwọn èèyàn wá tátì bá lọ gbó tó lọ bá wọn tí ń bẹ́ ń bẹ̀ ẹ máa bọ̀ nílé àti rí bí kan tẹ̀dọ́sí ẹ máa bọ̀ tó lọ ń bá àwọn èèyàn káàkiri gbogbo àwọn tí ń wá tí ń tẹ̀lé gbogbo àwọn tó wá fúnra lára wọn létà gbogbo wọn kọ́ lọ́mọ Ọ̀yọ́ gbogbo ọmọ bíi tí wọ́n ti ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ nù wọn ló sì jọmọ ọba níbi táwọn náà ti ń bọ̀ tógun tú gbogbo náà nígbàgbọ́ wípé ọba tọ́ sáwọn náà but unfortunately wọ́n ti kira wọn sábẹ́ Ọ̀yọ́ Ọ̀yọ́ ti dàgbà pọ̀ pẹ̀lú wọn kí wọ́n tó rí i pé kíní ọ̀nira láti ṣe. So the ancient city of Ile-Ife witnessed another historic moment on Saturday as the Arole Oduduwa Olofin Ademola Oni of Ife Ọba Adeyeye Nito Ogunwusi Ojaja II crowned 20 new obas at the palace of Oduduwa. At the palace of Oduduwa, among those crowned were His Royal Majesty Ọba Adegoke Owojori, the Obajio of More, Ife Kingdom, His Royal Majesty Ọba Olatunde Owole Erinle, the Olu of Erinle Town, Ife Kingdom, and His Royal Majesty Ọba Kehinde Adeyinka Adetoro, the Olu of Awoyaya Town, Ife Kingdom. They were joined by His Royal Majesty Ọba Adegbaju Aze, the Olu of Ife Parapo Town, Ife Kingdom. His Royal Majesty Ọba Adedun Nigbadegesin, the Olu of Onida Town, Ife Kingdom, and His Royal Majesty Ọba Agbade Agboola, the Olu of Irewole Town, Ife Kingdom. Others include His Royal Majesty Ọba Adebamiji Adeniyi Abidin, the Olu of Onima Town, Ife Kingdom. His Royal Majesty Ọba Abdulwasiu Hasan, the Olu of Alaseyori Town, Ife Kingdom. His Royal Majesty Ọba Dr. Gbadegesin Elubode, the Olu of Obagbile Town, Ife Kingdom, as well as His Royal Majesty Ọba Oladipo Olayinka Fasesin, the Olu of Famia Town, Ife Kingdom, and His Royal Majesty Ọba Akeola John Adebayo Fadoyin, the Olu of Kajola, Obalara Town, Ife Kingdom. The list also featured His Royal Majesty Ọba Akeem Ogungbade, the Olu of Elefon, Ọba Gibele, Olofin Town, Ife Kingdom. His Royal Majesty Ọba Awojobi Lateef Olawale,
the lodger of Òkè Ọ̀wẹ́nà Ifẹ̀ Kingdom, His Royal Majesty Ọba Máyọ̀wá Awósọpẹ́, the Olú of Ayédire Town, Ifẹ̀ Kingdom, and His Royal Majesty Ọba Fatai Abbas Adéyìnrin, the Olú of Ayé-Arọ́dẹ Town, Ifẹ̀ Kingdom. Additionally, His Royal Majesty Ọba Bọ́láńlé Azeez Ọdẹ́bọ́lá, the Olú of Asarogun Town, Ifẹ̀ Kingdom. His Royal Majesty Ọba Olúfẹ́mi Ọlájídé Omídìrépọ̀, the Olú of Òkè of Òkè Ọ̀nà Òkè Ọ̀rá, Ìrànjẹ́ Town, Ifẹ̀ Kingdom, and His Royal Majesty Ọba Gbénga Adéwọlé Ògúnlẹ́yẹ, the Olú of Abeji Town, Ifẹ̀ Kingdom, were installed. Rounding up the coronation were His Royal Majesty Ọba Adégòkè Ọláfáré Aríléwọlá, the Olú of Ìdú Ládàrè Town, Ifẹ̀ Kingdom, and His Royal Majesty Ọba Hafiz Iyọlá Akínyẹlé, the Olú of Ìrìnjẹ́ Town, Ifẹ̀ Kingdom. While addressing the gathering, Ọọ̀ni Ògúnwùsì charged the new Obas to see their crowns as symbols of responsibility and service to their people, rather than an avenue for personal gain. He urged them to uphold peace, promote unity, and work together to foster development across their respective domains. Speaking also, the Lower Ademola of Ile-Ife, Ọba Adéyẹyè Adékọ́lá Adéṣiyàn advised the newly crowned monarchs to rule with wisdom, humility, and fairness, stressing that their emergence was a call to service and not a contest for supremacy. Láyé ìgbà náà, corroborating His Royal Majesty Ọba Ìdòwú Ọláníyì Adédiwúrà, the Ọbalúfẹ́ of Ile-Ife, all the new monarchs to maintain loyalty to the source, Ile-Ife, while contributing to the cultural and socio-economic progress of their communities. Àwòkọ́ṣe tó yẹ kí Ọ̀yọ́ wò lélẹ́yìí, àwòkọ́ṣe tó yẹ k'Aláàfin wò lélẹ́yìí, kì í ṣe ìta ló ti yẹ kán wá bá wọn fi adé lé àwọn èèyàn wọ̀nyí lórí, fúnra lára wọn ló yẹ kán gbà sí wọn lẹ́nu. Because òye yé mi, kì í ṣe àná ni wọ́n rò ó kí wọ́n tó dé wọn ládé lónìí o, ọ̀rọ̀ wọn ti wà nílẹ̀ tipẹ́tipẹ́. Bóyá kí wọ́n tó pa ìpàdé ìgbìmọ̀ lọ́balọ́ba déngbà náà ní 2011 ló ti wà nílò ìgbìmọ̀ ní Council of Obas and Chiefs meeting nípínlẹ̀ Ọ̀yọ́. So bó wá lọ̀bọ̀ ti sorí tí náà kí o ṣe, kí ló dé tẹ wá rò wípé Ọ̀yọ́ nìkan ni wọ́n ṣe bẹ́ẹ̀ fún, ojú yín ọ̀fọ́ ẹ̀rí ńgbà tí wọ́n ṣe ti Ìbàdàn bó ṣe tóbi tó, irrespective bí ti wù kí Ọ̀yọ́ ó kéré tó, yíyọ ọba míì jáde ń bẹ̀ oríire ló jẹ́ fún Ọ̀yọ́. Ṣùgbọ́n torí pé oyè òye ojú yín ọ̀la kò jẹ́ kẹ́ ẹ máa àǹfààní sí bẹ́ẹ̀ gbogbo nǹkan lẹ rí gẹ́gẹ́ bí ìgbájú lójú yín, gbogbo nǹkan lẹ rí gẹ́gẹ́ bí tí ọ̀dà, gbogbo nǹkan lẹ rí gẹ́gẹ́ bí ìyànjẹ lọ́dọ̀ tí yín, torí pé ojú kan ni ẹ ń ronú sí. Kò wá sẹ́ńtọ́ pọlọ rẹ̀ sí tí lákàáyé ẹ sí tí ó sọ pé ẹ jẹ́ àfojú bí wò ó. Very very unfortunate. Ẹ jẹ́ sáré yá ìṣẹ́jú méjì lọ́wọ́ yín, tí ń bá padà dé á tẹ̀síwájú pẹ̀lú ògo Ọlọ́run. Àánú Olódùmarè ò ní fi sílẹ̀ o. Ẹ ṣé. Well, tẹ́ bá wo dáadáa ẹ máa rí i pé nínú àwọn tí mo kà jáde yìí ó ti fi hàn wípé Ọọ̀ni ti lead by example. Leaders always lead by examples. Kí ló dé tó ní Ọ̀yọ́ nìkan lára? Ní tó ṣokùnfà ẹ̀ ni pé ìgbé ayé tí Ọ̀yọ́ ń gbé látilẹ̀, ìgbé ayé ìmúnisìn, ìgbé ayé ìyanrinjẹni. Àbí ń bá àwọn lágbègbàdo ọ̀ràn sẹ́kùlé ẹlẹ́kùlé, àwọn lẹ́kùlé òun ò gbìngbàdo sí o, ìgbàdo ọ̀ràn wọn gbèsè ẹ̀kùlé ẹlẹ́kùlé ò gbọ́dọ̀ yájẹ kò sì gbọ́dọ̀ tú dànù. Abolówó gbowó àbí awí fún ọ̀fà kọ́ da tiẹ̀ lẹ̀ kó lè bá àdìjà kó lè bá àdá pọn kí wọ́n lè bá àròúnjẹ tí wọ́n jẹ.
dọ̀sí mi pa wọn ò lápá àti ṣiṣẹ́, wọn ò lápá àti yẹ̀nà, wọn ò lápá àti roko, wọn ò lápá àti pèsè oúnjẹ fúnra wọn. well ìjọba ṣòfin kọ̀ọ̀ràn kàkọ́ sẹ́ni tí ó ṣòfin àjẹ́, gbogbo ọmọ káàárọ̀ òjíire gbé. ọ̀rọ̀ rẹ o lórí ọ̀rọ̀ Ọ̀yọ́, maybe the earlier the better. bí àwọn ọmọ tí òye tí wọn mọ nǹkan kan yìí bí wọn ò bá mọ̀ wípé táwọn ń ṣe ọ̀dà, tá a sì ráwọn àgbàgiri lọ́yọ̀ọ́, ẹ kí wọ́n pè wọ́n ṣàkíyèsí, tàbí kí wọ́n sọ fún wọn kí wọ́n kó lórí ìtàkùn ayélujára, tàbí kí wọ́n sọ fún wọn kí wọ́n yé kéèrè igi yí obì Ọ̀yọ́ la. torí wípé kàkà káwọ́ nà wọ́n lọ́rẹ́ a máa fi wọ́n na àwọn tó bá yẹ ká fi wọ́n nà lọ́rẹ́ ni. àánú Olódùmarè ò ní fi gbogbo yín lẹ̀ o.